ẹ̀yin èèyàn mi ẹ wo ààrẹ Almoroof wọ́n ti dá ológun dúdú lóhùn o nípa ọ̀rọ̀ tí ológun dúdú sọ sí ààrẹ Almoroof. ẹ wo ààrẹ Almoroof ti dá wọn lóhùn o. ẹ wọ́n nǹkan kan fìdílé ẹ gbọ́ nǹkan tí bọ́dà wa ààrẹ Almoroof ẹ gbọ́ tí wọ́n sọ. ẹ káàárọ̀ o èèyàn ọmọ káàárọ̀ oòjíire kí n tó sọ̀rọ̀ jù mo kọ́kọ́ gbọ́ fídíò yìí kó tó di pé tí ààrẹ bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ ò fẹ́ gbọ́ àwa náà ò dẹ̀ nígbà ẹ máa gbọ́. ó ti rí àbùkù ó dẹ̀ ti rí ẹ̀tẹ́ wọ́n ní tí mi máa rántí ọ̀rọ̀ tí mo fẹ́ fi qualify ibẹ̀ yẹn ó ní wípé nǹkan tó tini lójú jò lè lọ kò dìgbà tó bá jalè kójú tó máa tiẹ̀ ẹni fọmọ ẹ̀ lóyún ojú àtì àbí ẹni fàbúrò ìyàwó lóyún ojú àtì so ẹrú ọ̀rọ̀ ti ẹ̀yẹ́ ń sìn báyìí ní tí wọ́n ń jà léèsì long story àfẹ́ gbà ẹ̀ lásìkò lórí ọ̀rọ̀ yẹn kéèsì ti ẹ̀yẹ́ ti bẹ̀rẹ̀ látòrí Ọ̀yọ́ tún jí ìlú kan ní South Carolina Ọ̀yọ́ tún jí náà ń pèlú yẹn òun á rí i pé torí orúkọ yẹn Aláàfin ló yẹ kó máa fi wọ́n joyè Ọọ̀ni ló dẹ̀ fi wọ́n joyè níbẹ̀ láyé Adéyẹmí Alámídì Ọọ̀ni ló fi wọ́n joyè ọmọ ẹlẹ́dẹ̀ gbé yẹn kí lorúkọ ẹ̀ Almoroof òun lòun wá sí eléyìí létí. ẹ ti gbọ́ orúkọ yẹn mo kàn fẹ́ kẹ́ gbọ́ ni o wọ́n ní kì í jà wọ́n ní kì í sọ̀rọ̀ àbí tí n bá ti sọ̀rọ̀ tí gbogbo ẹ̀yin ajá Ilé Ifẹ̀ tẹ́ máa wá ń bú mi but ẹ ní mọ̀ pé àwọn náà máa ń kọ́kọ́ wá tọ́jà màá fi ọmọ ẹlẹ́ẹ̀kejì náà hàn yín sìn then ẹni tó jẹ́ nìkẹta nu wọn mo tẹ̀ ti strike òun látànà náà mo ti strike òun so nǹkan tó fẹ́ òun ni mo máa ṣe fún wọn tí mi ò bá ti dárúkọ wọn anybody tó bá ti dárúkọ máa strike ẹ ìwọ ọmọ yìí náà máa tó strike ẹ. ààrẹ Almoroof. ṣẹ́rí tó náà. a ṣe jẹ́ kí ogun tán ká jẹ́ kó ogun sinmi. ok mi ì ní jẹ́ kán gbọ́ ọ̀rọ̀ ẹ̀. ṣẹ́rí nǹkan tí mo fẹ́ jẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá mọ̀ ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ṣẹ́rí Afọlábí mo ká ń fáyọ̀ àbí kí ló ń jẹ́ ọmọ kékeré yìí ayé social network náà ló dá nǹkan lẹ̀ ṣé irú eléyìí wọ́n gbọ́dọ̀ máa rí irú eléyìí kó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ irú eléyìí ń sọ̀rọ̀. ẹ jẹ́ kó ogun sinmi. Number 1 ológun dúdú àti Ìgbàyí TV ìgbàyanjú àbí kí ló ń jẹ́ ìgbìyànjú àbí kí ló ń jẹ́ mo ti strike òun ṣẹ́rí ẹjọ́ tó lọ mo fẹ́ bẹ̀ yín èèyàn mi kíní yìí ò ní pọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo sọ lórí ọ̀rọ̀ Aláàfin tẹ́nibọ̀dì bá kàǹtì ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ tẹ́ bá kàǹtì ẹ̀ mo gba series of message pé ààrẹ ó yẹ kẹ́ sọ fún ó yẹ kẹ́ pé Aláàfin nǹkan nù ilé ni nǹkan míì wà tí ò ṣe nǹkan nù ilé tá a bá sọ sí public báyìí wọn ò ní mọ̀ but number 2 mi ò bá Ilé Ifẹ̀ wí o mi ò ta sáà mọ́ Ilé Ifẹ̀ rárá kí ni tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá tí ì fi picture mi kẹ́ ẹ fi ṣe show ẹ̀ tí gbádùn kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Ọ̀yọ́ now ṣé ti rí eléyìí tí máa sọ yìí ó máa tún di èyí tí máa sọ tó máa ládùn bọ̀ bọ̀ mo fẹ́ fi kíní sọ fún ọ ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí Ilé Ifẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí Ilé Ifẹ̀ ẹ̀ ń rí gbogbo nǹkan táwọn ọmọ Ifẹ̀ ń ṣe ẹ̀ sọ̀rọ̀ bọ̀ tèmi bá sọ̀rọ̀ ń sìn tèmi lẹ máa mú dání ẹ gbọ́ ọ̀rọ̀ tí olórí burúkú ológun dúdú yẹn ń sọ ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ jẹ́ jáde lẹ́nu èmi ẹlẹ́dẹ̀ ẹ̀gbọ́n ẹni tí ò mọ́lé bàbá ẹ̀ tó sọ fẹ́mi pé ẹlẹ́dẹ̀ ẹ̀gbọ́n bọ́ mi ní lọ́bẹ̀ nǹkan tẹ́mi bá sọ nípa ìlú mi mo tó bẹ́ẹ̀ mo lè sọ ni àtúnṣe ìlú tèmi dẹ̀ ni mo wá kí ló kan Ilé Ifẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀yin náà lẹ fẹ́ dọ Ọ̀yọ́ àti Ìbàdàn papọ̀ kí ló dé náà kí ló tẹ̀yìn ọmọ fẹ́ hùwà bá iṣẹ́ ìníṣẹ́ mi mọ́ ni gbogbo nǹkan tá a rí lọ́jọ́ sí ẹ̀ ń pariwo ẹ̀yin olórí burúkú tẹ́ wá ń pariwo mi pé ìwọ ló dálẹ̀ ṣe ẹ̀ ṣí èrè ṣé just because nítorí pé mo ti ní Aláàfin olólórí ọba ni mo ṣe dálẹ̀ wọ́n ti ń sọ́kọ́ tó bí yàrá ya every one of us ń bí báyìí ó ṣe jẹ́ pé tèmi lẹ mi ò bú ọ̀ ní rí náà ànígbà tí mo sọ ẹ́ tán ní ọ̀rọ̀ yẹn ò dá àwọn kan tí mo mọ̀ nífẹ̀ẹ́ wọ́n pè mí mo dẹ̀ step down mo tún apologize what else do you guys want apology tí mo apology gan ẹ fẹ́ kó gbà torí mi gan ò believe pé ó jẹ́ yẹ kí n apologize mọ́
because ẹ̀ ń tẹnu mọ́ pé èmi ni mo fà á bọ́ ẹ rí àwọn Awíkókó ńgbà tó ń ṣépè f'Aláàfin ẹ rí ológun dúdú ńgbà tó ń ṣépè f'Aláàfin ẹ rí Àjànàkú bó ṣe ń wọ́ Aláàfin nílẹ̀ ẹ wo ológun dúdú yìí sì tó sọ pé ojú ò ti Aláàfin àwọn òde tí ìsọrú ẹ̀ sọ ni o ẹ máa wá pariwo ọmọ ju bàbá lọ bàbá yín wò lọmọ jù lọ ìlú tó bá ti ń pariwo pé ibo lọmọ ti ń ju bàbá lọ ìlú yìí ò lè ní lọ síwájú Alhaji Abbas ti sọ bí ṣe wà mo gbàdúrà kọ́ ọmọ mi jù mí lọ ni nígbà tẹ́ ẹ̀ bá ti jẹ́ kọ́ ọmọ yín fẹ́ jù lọ báwo lẹ fẹ́ kú lójú kan bí ìfẹ́ sọ̀rọ̀ mọ́ ẹni ká dákẹ́ àwọn bàbá wa ti bá wa sọ̀rọ̀ wọn ní ká dákẹ́ la ṣe dákẹ́ but you guys continue to come to my page tí bá ṣe nǹkan ẹ̀yin ọmọ ọ̀fẹ́ náà lẹ máa wá bẹ̀ àwọn ọmọ àlè Ìbàdàn kan náà wọ́n call stupid man Adeleke kìíní kan àwọn dẹ̀ máa ń dùn mí pé mi iná tí ni ibi ni mi bá ti fi picture tiẹ̀ gan hàn lẹ́nìí òun náà bọ́ síbẹ̀ ọmọ Ìbàdàn ó ń ṣe ọ̀tá ẹ̀ ó ń ṣe ọ̀tẹ̀ olórí burúkú kan náà olóhùn Olúadé Apalára olóhùn wẹ̀ wá ń bú mi lórí inbox mi ẹ̀ ń bọ́ sórí kí ni kílẹ̀ ń bú mi fún sẹ́yìn jọmọ Ọ̀yọ́ ni ọmọ Ọ̀yọ́ tó gbé ìkan tó lóhùn ìgbìyànjú yes ìgbìyànjú tó gbé mo ti strike ẹ̀ tó bá máa gbé kíní mi tó bá ti lè sọ̀rọ̀ ó ń correct èmi ń correct àwọn nǹkan tí ò dá táwọn èèyàn dẹ̀ mọ̀ my comment will show pé nǹkan tí mo sọ all right èèyàn ò lè perfect lọ títí bọ́ngbà tó bá ti rí kọ́mẹ́ǹtì 300 tó kàn níbi 10 tí wọ́n bú ẹ so mo ti wò pé definitely pass mark mo pass ẹ jọ bàbá wọ ní Ilé-Ifẹ̀ ẹ bá mi kìlọ̀ fún ọmọ yín o Aláàfin ti wo òsàn owó fún àwọn blogger kan máa bú yín o bàbá wọ ní Ilé-Ifẹ̀ ẹ bá mi kìlọ̀ fún ọmọ yín o ẹ̀yin ni máa tẹnu mọ́ sí because táwa náà bá máa tèmi náà bá máa jáde máa sọ ọ̀rọ̀ débi pé kò sí nǹkan tẹ́ lè ṣe o ìbí òjù bí bá ṣe bẹ̀rù la bọ́mọ kí ló dé tí gbogbo ajá bá wá lé ní lóko bí ti pákọ̀kọ̀ ru ọmọ ọ̀sìn ìrìn yìí ìwọ gan òrówó jẹun bó ṣe rí èmi ni irú ẹ̀ wá fẹ́ máa bá wí òrówó jẹun náà èmi ni irú ẹ̀ fẹ́ kò yẹ kí máa bá ru yín tákọ̀kọ̀ ọ̀rọ̀ but mo kàn fẹ́ sọ ẹ worú ọmọ eléyìí ẹ worú eléyìí sí èmi ó gbé picture mi máa strike page yẹ lọ bèrè lọ́wọ́ gbìyànjú I will strike your page ìjọ mi wàá mọ̀ pé èèyàn ń wá sí tó bá máa sọ̀rọ̀ má gbé picture mi sọ̀rọ̀ direct sórí picture mi tó gbé yẹn lásán ó ti kó bá rẹ̀ so ti yé ẹ wo nǹkan tí ilé sọ eléyìí di ọ̀tọ̀ ọmọ ìkéré Afọlábí Mákayọ̀wá àbí kílẹ̀ àbí Mákòrè wá lórúkọ ẹ̀ ẹ jọ tó lọ lọ ẹ̀yin Ilé-Ifẹ̀ ẹ stay sórí page yín now this is my page mi ò wá sọ́dọ̀ yín ìjọ wò lẹ́yìn rí ọmọ Ọ̀yọ́ tó wá sí page ibi tí àwọn fẹ́ ti ń sọ̀rọ̀ tó wá ń comment Ọ̀yọ́ ò ní ṣe láyé orí page wa Ọ̀yọ́ group Ọ̀yọ́ kíní kan táwọn ọmọ máa ń post ẹ̀yin náà lẹ máa wá ẹ máa fò láti Ilé-Ifẹ̀ máa wá kí ló dé mi yín ò balẹ̀ tábàdé wo picture yín báyìí bí kẹ́dà bí Dracula kẹ́dà bí Nàkí kẹ́dà bí ọ̀bọ tí ẹ ń jọyàn ẹ̀yin máa lọ wọ́n tó make bad comment yẹn when you check there ẹ rí pé nítàn náà tẹ́ bá fẹ́ ká da ogbó ẹ̀rú ní ìtàn kankan ẹ sọ ìtàn Ilé-Ifẹ̀ fún wa ẹ má bá àwa jà lọ́yọ̀ọ́ ẹ wá ń fọgbọ́n support Ìbàdàn ẹ fẹ́ kó wa pọ̀ ẹ lè rí Ìbàdàn àtọ̀yọ́ dàpọ̀ tó dẹ́yẹ kan là wa ẹ̀yin lẹ́ ń yọra yín sọ́tọ̀ ẹ̀yin lẹ́ ń mú ìtàn lẹ́ ń rọ ìtàn bó ṣe wù yín ẹ̀ ń sanwó fún blogger kan máa bú ọba ìlú yìí ni mo ti ríbi tí ọba ti jókòó Ọ̀ọ̀ni fẹ́ dẹ̀ jókòó báyìí olórin dẹ̀ ń kọrin búra sírí Olúwo lójú Ọ̀ọ̀ni ẹ̀dẹ̀ ní Ọ̀ọ̀ni ni bàbá wa sórí yín pé yes ẹ ti ń ba bọ́ǹsì mi wá ní dúró mọ́ olórin dúró ń kọrin ní iwájú Ọ̀ọ̀ni ó dẹ̀ ń bú Olúwo ọba bíi tiẹ̀ ní ojú ẹ̀ ó dẹ̀ ń bú Ọ̀ọ̀ni dẹ̀ fọ́ lẹ́rán ó yẹ kó pè kán ní kó lọ stop ni Ọ̀ọ̀ni ò ṣe o ẹ̀ ń gbà yìí lójú ara yín ní Ọ̀ọ̀ni fẹ̀ kábíyèsí èmi ò fẹ́ sọ̀rọ̀ eléyìí atẹ́gùn ni ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ẹ mọ̀ pé mo lọ́rọ̀ pọ̀ ńlẹ̀ ta lè sọ mi ìfẹ́ sọ̀rọ̀ yìí tẹ́ ṣe kù lẹ́kọ̀ọ́ ó lọ bẹ́ẹ̀ gbogbo òwe tẹ́ ń pa ẹ̀ ń fi òbé ẹ̀ ń fi Sunny Adé ẹ̀ fi ń wéra wọn ẹ̀ ń compare ara yín pẹ̀lú Aláàfin lójú ara yín nìyẹn o you are compare yourself with Aláàfin kábíyèsí abọ́ rẹ̀ níyìn o bẹ́ẹ̀ ni ìmúra yín ò jọ tọba abọ́ rẹ̀ níyìn Ọ̀ọ̀ni Ifẹ̀ àti fẹ́ dákẹ́ bọ̀dà ọmọ yín ò fẹ́ ká dákẹ́ táwọn ọmọ yín ò fẹ́ dá ẹ máa sanwó lọ o ẹ mọ̀ pé òun jo òun lọ àwọn eléyìí pé
ìpékeré lásán ni wọ́n ní voice àti ń dákẹ́ fún yín but ẹ fẹ́ ká dákẹ́ àdè máa continue ni kábíyèsí kò sí nǹkan kan tẹ́ ẹ lè sọ fún wa gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹ mọ́ ẹ dẹ̀ ń pe láyé lólórí aládé wọ́n dẹ̀ ń bu ọba ẹgbẹ́ yín níwájú yín kábíyèsí ọ̀nìrìṣà.